dé ó fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé. A ó máa ṣe àfihàn tá ó sì máa dárúkọ sétí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àwọn olórin fújì mẹ́wàá tó jẹ́ pé wọ́n ti là tí wọ́n sì ti dé bọ̀rọ̀ kìnní nínú iṣẹ́ orin fújì o. Tọ́ màá máa mú wá látẹ̀yìn wá tí màá máa dárúkọ wọn. Ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ dárúkọ òun náà ni Àtàwẹ́wẹ́ tí a mọ̀ sí Kílẹ̀ One. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin fújì wa o. Àbí ní ọdún 1970 tó sì jẹ́ wípé àti kékeré báyìí náà ló ti ń kọrin o. Láti bí ọmọ ọdún 5 òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní kọrin o. Ṣùgbọ́n ní ọdún 1983 náà ló kọ́kọ́ ṣe àwọn àwo kan jáde tí ó pe àkọlé àwọn àwo náà ní Facility, Ronaldo, Master Key àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Kódà lẹ́yìn ìgbà tó ti ṣe àwọn àwo yìí jáde o, ó tún ti gbé àwọn àwo ó tún ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwo jáde tó sì jẹ́ pé níṣe ni gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ níṣe ni wọ́n ń gba tiẹ̀ lọ́tún lósì tí wọ́n sì ń gbọ́ àwọn orin náà lọ́tún lósì o. Kò mà tún tán síbẹ̀ o, ó ní àwọn dúkìá rẹpẹtẹ, kódà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti àwọn ọkọ̀ bọ̀gìnì lóríṣiríṣi òun náà ló ní o. Tí ó sì jẹ́ pé ọ̀kan lára àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó ní kódà ó tó 41 mílíọ̀nù náírà tí a mọ̀ sí 41 mílíọ̀nù náírà o. Kò tún tán síbẹ̀ o, ó tún ní ilé àkọ́gbé tí ó tó mílíọ̀nù náírà o ní Ìkòròdú ti ìpínlẹ̀ Èkó. Kódà níṣe ló tún ní ilé mìíràn lókè òkun tí ó ráńgbé ayé rẹ̀ pẹ̀lú àwọn ẹbí rẹ̀ níbẹ̀ o. Kódà níṣe ló tún ní àwọn dúkìá rẹpẹtẹ ní Lẹ́kì o, tí ó sì tún ní ọ̀pọ̀lọpọ̀ ilé ní ìlú Ìbàdàn. Tọ́ kò mà tún tán síbẹ̀ o, bí a ṣe wá ń sọ̀rọ̀ yìí o, ní ọdún 2026 tá a wà yìí o, ìdúró rẹ̀ gan-an ó tó 2 mílíọ̀nù náírà tí a mọ̀ sí 400 mílíọ̀nù náírà o. Tó sì jẹ́ pé láti bí ọmọ ọdún 5 náà ló ti bẹ̀rẹ̀ sí ní gbé ayé rẹ̀ o. Tọ́ ó jẹ́ ẹnì kẹwàá tí ó jẹ́ pé ó lówó jù nínú agbo olórin fújì. Tọ́ ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Rẹ̀mí Àlùkò tí a mọ̀ sí Igwe One. Ó jẹ́ ọ̀kan lára àwọn olórin fújì abí ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 1977 ní Èbúté Mẹ́ta ti ìpínlẹ̀ Èkó, tí ó sì jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n tí ó jẹ́ pé ìyá tí ó ṣọlọ́kọ̀ rẹ̀ wáyé ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn. Ó jẹ́ ọ̀kan lára àwọn olórin fújì wa pẹ̀lú gan-an. Ó tún wá láti ìdílé onígbàgbọ́. Ní ọdún 1995 náà ni ó ṣe àwo kan jáde tí ó pe àkọlé rẹ̀ ní Celebration lábẹ́ Orego Record, tí ó sì tún ṣe àwọn àwo mìíràn jáde o, tí ó sì tún ṣe oríṣiríṣi àwọn àwo jáde tí ó pe àkọlé ọ̀kan lára àwọn àwo tí ó ṣe ní Nice One. Ṣùgbọ́n ní ọdún 2012 náà ló ní ìpèníjà ojú tí gbogbo àwọn ènìyàn tiẹ̀ ń wò ó wípé kò tiẹ̀ ní lè kọ orin jáde sétí àwọn olólùfẹ́ rẹ̀ mọ́ o. Tọ́ Rẹ̀mí Àlùkò níṣe ni ó ní àwọn ilé lóríṣiríṣi o, tí ó sì ní dúkìá rẹpẹtẹ àti àwọn ọkọ̀ bọ̀gìnì rẹpẹtẹ o. Tọ́ Rẹ̀mí Àlùkò ó ní ilé méjì ní ìpínlẹ̀ Èkó. Kódà níṣe ni ó tún ní ọkọ̀ bọ̀gìnì o, tí ó jẹ́ pé ọ̀kan lára àwọn ọkọ̀ tí ó ní ó tó 262 mílíọ̀nù náírà tí a mọ̀ sí 460 mílíọ̀nù náírà, tí ó sì jẹ́ pé òun náà jẹ́ ẹnì kẹsàn-án tí ó jẹ́ ẹni tí ó ní owó jù nínú agbo olórin fújì wa. Tọ́ ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Shina Peter. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin fújì wa àbí ní 20 oṣù karùn-ún ọdún 1958 ní ìpínlẹ̀ Ògùn, tí ó sì jẹ́ pé nígbà tí ó pé ọmọ ọdún 19 òun náà ni ó lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ olórin Ebenezer Obey, tí ó sì ti ọ̀rá ń ṣe ayé rẹ̀ níbẹ̀, tí ó jẹ́ ọ̀kan lára àwọn ẹgbẹ́ Adékúnlé, tí ó sì máa ń kọrin lọ́pọ̀ ìgbà tí wọ́n bá nílò rẹ̀. Ṣùgbọ́n ní ọdún 1989 náà ni gbogbo rẹ̀ yí bírí o, tí ó sì ṣe àwo jáde tí ó pe àkọlé rẹ̀ ní Ìjó Ṣínà, tí ó sì jẹ́ pé orin yìí náà ló gbé jáde, tí ó jẹ́ pé ní gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ òun náà ni wọ́n ń gbọ́ lọ́tún lósì, tí ó sì jẹ́ pé orin yìí gan-an náà ló ṣokùnfà tó fi di ìlú mọ̀ọ́ká. Kò tán síbẹ̀ o, òun náà ó ní oríṣiríṣi dúkìá tí ó sì ní àwọn oríṣiríṣi ọkọ̀ bọ̀gìnì.
kódà níṣe ni ó ní ilé àkọ́gbé ní ìpínlẹ̀ Èkó tí ó sì tún ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá ní ìpínlẹ̀ Ògùn tí ó sì ní àwọn oríṣiríṣi ọkọ̀ bọ̀gìnì bákan náà tí ó jẹ́ pé ọ̀kan lára àwọn ọkọ̀ tí ó ní ó tó 250 mílíọ̀nù náírà tí a mọ̀ sí 650 mílíọ̀nù náírà tí ó sì jẹ́ pé òun náà ní ẹnì kẹjọ tí ó jẹ́ ọ̀rọ̀kìnní nínú agbo olórin fújì wa. Ẹ̀sùn jẹ́ pé níṣe ni ó tún ṣe àwọn oríṣiríṣi àwòjáde káàkiri Nàìjíríà àti ní òkè òkun. Ẹlòmíràn tí tún máa mẹ́nubà òun náà ni Táyé Currency tí a mọ̀ sí Jagunmólú of Fuji Worldwide, a bí ní ọjọ́ 17 oṣù kejìlá ọdún 1974 ní ìlú Ìbàdàn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó sì dàgbà sí ìdílé mùsùlùmí tí ó jẹ́ pé ìrìn àjò rẹ̀ gan-an kò rọrùn rárá nígbà tí ó pé ọmọ ọdún 11 òun náà ni ó lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ olórin fújì tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn tó ń gbé orin fún ẹ̀gbọ́n rẹ̀ ṣùgbọ́n kò pẹ́ òun náà ló fòfẹ̀ lọ sí Ìjẹ̀bú Òde náà ló ti ọ̀rá ń lọ ṣe àwọn iṣẹ́ mìíràn níbẹ̀. Kódà kò tún pẹ́ níbùṣe ni ó tún fòfẹ̀ lọ sí ìpínlẹ̀ Èkó tí ọ̀rá lọ ń ṣe iṣẹ́ mìíràn níbẹ̀ tún jẹ́ pé lọ́pọ̀ ìgbà gan níṣe ni ó máa ń gbé àwọn irinṣẹ́ káàkiri lọ sí òde eré tí gbogbo àwọn ènìyàn tiẹ̀ máa ń sọ nígbà náà wípé bóyá ni ó tiẹ̀ lè là nínú agbo olórin fújì. Ṣùgbọ́n àwọn Yorùbá náà ló ní wọ́n ní bí orí bá pẹ́ nílẹ̀ wọ́n ní náà ní mọ̀ ń dire ní ọdún 1993 náà ló pàdé Pasuma tó ràn án lọ́wọ́ tí ó ràn án lọ́wọ́ láti ṣàwárí ẹ̀bùn rẹ̀ tí ó sì ràn án lọ́wọ́ láti di ẹni ńlá nídìí iṣẹ́ orin fújì. Ṣùgbọ́n ní ọdún 1999 náà ni ó ṣe àwòjáde tó sì jẹ́ pé látìgbà tí ó ti ṣe àwòjáde yìí náà ló ti di ìlú mọ̀ọ́ká tí gbogbo àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pè é lọ́tùn lósì tí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi àwọn àwòjáde. Ó sì jẹ́ wípé níṣe ni ó ní àwọn dúkìá rẹpẹtẹ bẹ́ẹ̀ náà ló ní àwọn oríṣiríṣi ọkọ̀ bọ̀gẹ̀nẹ̀ tí ó ní rẹpẹtẹ ṣùgbọ́n lára àwọn ọkọ̀ tí ó ní òun náà ni gómìnà Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ó fún bí ẹ̀bùn tí ó sì tó mílíọ̀nù náírà jẹ́ pé bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ní ọdún 2026 tá a wà yìí ìdúró rẹ̀ gan ó tó 204 mílíọ̀nù náírà tí àwọn olóyìnbó ń pè ní 850 mílíọ̀nù náírà tí ó sì jẹ́ pé jẹ́ ẹnì keje tí ó jẹ́ olówó nínú agbo olórin fújì. Ẹlòmíràn tí tún máa mẹ́nubà tí tún máa gbé sí wa létí òun náà ni Sulaimon Alao Malaika, a bí ní ọjọ́ 15 oṣù kejì ọdún 1973 ní ìpínlẹ̀ Èkó ní ọdún tó sì jẹ́ wípé ní ọdún 1994 náà ló kọ́kọ́ ṣe àwo kan tí ó gbé jáde. Jẹ́ pé lẹ́yìn àwo tí ó gbé jáde yìí ó tún ti ṣe oríṣiríṣi àwọn àwo mìíràn jáde. Jẹ́ pé níṣe ni ó ní dúkìá rẹpẹtẹ àti àwọn ọkọ̀ lóríṣiríṣi. Níṣe ni ó ní ilé àkọ́gbé tó tó 280 mílíọ̀nù náírà tí a mọ̀ sí 300 mílíọ̀nù náírà ní Lẹ́kì. Tún ní oríṣiríṣi ọkọ̀ Toyota, Range Rover, Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń tán síbẹ̀ níṣe ni ó tún jẹ́ ọ̀kan lára àwọn partner ní ilé-iṣẹ́ oil and gas tí ó sì jẹ́ wípé ní ọdún 2026 tá a wà yìí ìdúró rẹ̀ kan níṣe ni ó tó bílíọ̀nù àti ìdajì bílíọ̀nù náírà tí a mọ̀ sí 1.5 bílíọ̀nù náírà ó sì jẹ́ pé òun gan-an náà ní ẹnì kẹfà tí ó jẹ́ olówó nínú agbo olórin fújì. Ẹlòmíràn tí tún máa mẹ́nubà òun náà ni Dr. Adéwálé Àyùbá, a bí ní oṣù karùn-ún ọdún 1966 tí ó sì ti bẹ̀rẹ̀ sí ní kọrin jáde láti ìgbà tí ó ti wà ní ọmọ ọdún 8.
pé nígbà tí ó pé ọmọ ọdún mẹ́tàdínlógún náà ló ti ń ṣe àwo jáde tó sì jẹ́ pé níṣe ló ti ṣe oríṣiríṣi àwọn àwo jáde o. Ní ọdún 1991 òun náà ni Yíbírí o tí ó sì di ìlú mọ̀ọ́ká látàrí àwọn àwo tí ó ti gbé jáde tán síbẹ̀ o. Kódà níṣe ni ó kàwé ní Nàìjíríà tí ó sì tún lọ sí òkè òkun tí ó tún lọ ka ìwé níbẹ̀. Ó jẹ́ pé níṣe ni ó ní dúkìá rẹpẹtẹ o lóríṣiríṣi àwọn ọkọ̀ lóríṣiríṣi tí ó sì jẹ́ pé ọ̀kan lára ọkọ̀ tó ní ó tó 260 mílíọ̀nù náírà tí àwọn olóyìnbó pè ní 260 mílíọ̀nù náírà ó. Tún ní ilé ìgbafẹ́ ní Lẹ́kì ní ọdún 2026 tí à ń sọ̀rọ̀ yìí tí a wà yìí o. Dr. Wálé Àyùbá ìdúró rẹ̀ kan ó tó 2.3 mílíọ̀nù náírà o. Ẹlòmíràn tí máa tún máa gbé sí wa létí òun náà ni Abbas Àkàndé Òbésèré. A bí ní 20 oṣù kínní ọdún 1965 ní ìlú Ìbàdàn. Ó lọ sí ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀, tún lọ sí ilé ẹ̀kọ́ girama ti Ìgbòyí. Ọdún 1980 òun náà ni ó darapọ̀ mọ́ àwọn olórin fújì o. Ó sì jẹ́ pé ó ti ṣe oríṣiríṣi àwọn àwo jáde. Ó sì jẹ́ pé ní ọdún 2026 tá a wà yìí ìdúró rẹ̀ ó tó 3.3 bílíọ̀nù náírà o. Tí ó sì jẹ́ pé ní ẹnì kẹrin tí ó jẹ́ olórin lówó jù nínú àgbo olórin fújì. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Saheed Òṣùpá. Saheed Òṣùpá òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin fújì wa. A bí ní ọdún 1969 Àjégúnlẹ̀ tí ó sì jẹ́ pé látìgbà tó ti wà lọ́mọ ọdún 19 òun náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní kọ orin tí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àwo jáde lóríṣiríṣi tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwo gan náà ló ti ṣe jáde. Kódà kò tiẹ̀ tún fi mọ síbẹ̀ o, níṣe ni ó tó ń lọ kàwé sí o ní òkè òkun o. Ṣùgbọ́n ní ọdún 2022 òun náà ni ó jáde ní ilé ìwé gíga ti Yunifásítì Ìbàdàn tí ó sì jẹ́ pé ó ti farahàn nínú oríṣiríṣi orin tí ó jẹ́ pé oríṣiríṣi àwọn eré gan náà ló ti kópa nínú rẹ̀ nínú eré Yorùbá. Tí ó sì jẹ́ pé ó ní àwọn dúkìá rẹpẹtẹ lóríṣiríṣi o. Ó ní ilé ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tí ó sì jẹ́ wípé ilé tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó tó 70 mílíọ̀nù náírà o. Tí ó jẹ́ pé tó jẹ́ wípé gómìnà Ṣèyí Mákindé òun náà ni ó fi ṣe ẹ̀bùn fún. Bí a ṣe wá ń sọ̀rọ̀ yìí o ní ọdún 2026 tá a wà yìí ìdúró rẹ̀ kan ó tó 5.2 bílíọ̀nù náírà o. Tí ó sì jẹ́ pé òun náà ni ẹnì kẹta tí ó lówó jù ní inú àgbo olórin fújì. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Wàsíù Àlàbí. Wàsíù Àlàbí a bí ní ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún 1967 o. Tí ó sì jẹ́ pé láti ọ̀dọ̀ ìyá rẹ̀ gangan náà ni ó ti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ o. Wọ́n ní ọdún 1980 náà ló ti bẹ̀rẹ̀ sí ní kọrin o. Tí ó sì jẹ́ wípé ó ti ṣe àwọn oríṣiríṣi àwo jáde tí ó sì jẹ́ pé òun náà jẹ́ ọ̀kan lára àwọn bọ̀rọ̀kìnní tí ó jẹ́ ọ̀kan lára àwọn olówó nínú àgbo olórin fújì tí ó sì ní oríṣiríṣi dúkìá rẹpẹtẹ tí ó sì jẹ́ pé ọ̀kan lára àwọn ọkọ̀ tó ní gan níṣe ni ó tó 11 mílíọ̀nù náírà o. Tí ó sì jẹ́ pé ní ọdún 2026 tá a wà yìí tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o ìdúró rẹ̀ kan ó tó 6.1 bílíọ̀nù náírà. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà tí máa tún máa dárúkọ
òun náà ni Wàsíù Àyìndé tí gbogbo wa mọ̀ sí K1 The Ultimate o, àbí ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún 1957 tí ó sì jẹ́ wípé òun náà jẹ́ ọ̀kan lára àwọn olórin fújì wa o, ṣùgbọ́n ní ọdún 1975 náà ni ó darapọ̀ mọ́ àwọn báńdì Àyìndé Barrister tí ó sì jẹ́ wípé ní ọdún 1980 náà ló ti bẹ̀rẹ̀ sí ní gbé orin jáde tó sì ṣe oríṣiríṣi àwo jáde tó sì jẹ́ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá lókè òkun àti ní Nàìjíríà o, tí ó sì jẹ́ pé ní ọdún 2026 tá a wà yìí tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o, ìdúró rẹ̀ kan ó tó 200 mílíọ̀nù náírà.